ẹni tó lọ́wọ́ mímọ́ àyà funfun. Tani yóò dúró níbi mímọ́ rẹ̀? Ẹni tí ó gbọ́kàn rẹ̀ sókè sí asán ni. Èyí nìran àwọn tó ṣàfẹ́rí rẹ̀, Ọlọ́run Jákọ́bù. Ẹ gbé orí yín sí òkè, ẹ̀yin ilẹ̀kùn ayérayé, ká sì gbé yín sókè. Kó bá ògo kó wọlé wá, kó wọlé wá, kó wọlé wá. Ọlọ́run tó pọ̀ nípa àtàgbára ni, Ọlọ́run tó rìn lórí òkun pupa. Alágbára ńlá nínú ọ̀run ṣògo ni, Ọlọ́run tó lè lágbára ni. Àyà yóò pa àjèjì ẹ̀mí, wọ́n fi ìbẹ̀rù ìbòjò sájáde kúrò nínú kọ́lọ́fín wọn. Èyí nìran àwọn tó ń ṣàfẹ́rí rẹ̀ o, Ọlọ́run. The soldiers of the Lord must be holy. No, there's so. Hey, what's the matter? I didn't check. Why they did that thing? At the upper. Must be might stay here. Weapons of àtijọ́ tí ìlú ti ń jẹ́ lu yìí, agùnbánirọ̀ kankan ò ṣe pẹ́kẹ́ sínú ìlú ire o, a sì gbọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀. Ìbádá báyìí kẹ́ ẹ palẹ̀ rẹ̀ mọ́, kẹ́ ẹ gbé lọ kóbi rẹ̀ mọ́lé o. Torí bó bá lè ṣe pẹ́kẹ́ àtúgbẹ̀ràn lábúlé yìí o. Àgbẹ̀ràn ẹ̀yìn kìlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kí ló ń kọ yìí. Ẹ̀yìn kìlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kí ló ń kọ yìí, bí ìgbà fún yín lẹ́bùn kékeré fún un. Ìwọ́n ti ẹ̀já gbọ́ràn àbí kí a ṣe báyìí, ó tún ti bẹ̀rẹ̀ báyìí o. Ẹ ti mú dáadáa o. Mo wí yín o. Lẹ́yìn nípa àwọn ọ̀gá yín báyìí. Ọlọ́run tó pọ̀ nípa àtàgbára tó lè lágbára ni, Ọlọ́run tó ga ju gbogbo ayé lọ. Ẹ gbé orí yìí sí òkè, ẹ̀yin lẹ̀kùn ayérayé, kí a sì gbé yín sókè. Kó bá ògo kó wọlé wá, kó wọlé wá,
At the mention of the name of Jesus, every knee must bow and every tongue confess that Jesus is Lord. Hey, Kabo Shaka. Oh, Manina Kola Brandenekata. Oh, Jesus is Lord. Hey, Nanade, the soldiers of the Lord must be holy. The soldiers of the Lord must walk in purity. Minako Shadaba. Ewúrẹ́ tó wọlé tí Chicago, ó ti wọ́n rà múlò. Ewúrẹ́ wọlé Chicago, ó ti dára múlò. Ọgbọ́dọ̀ lọ. Calm down. Ẹ̀yin àgùnbánirọ̀, ó yá jákè ìlú rẹ̀. Kí kẹ́kẹ́ pamọ́ àti òròyìn lẹ́nu báyìí. Ṣé ẹ rí ibi tọ́rọ̀ dé? Soldier of Christ, calm down. Ó ti dọ̀rọ̀ àgbàgbà báyìí o. Wọ́n wà ránṣẹ́ táwọn olúwawo. Àwọn ní ó ṣe tutù tí ó fi jáde o. Wọ́n ránṣẹ́ kó àwọn ọdẹ báyìí. Níbi tọ́rọ̀ wá dé báyìí, ọ̀rọ̀ ti dọ̀rọ̀ àgbàgbà o. Ó ti dọ̀rọ̀ àwọn olúọdẹ báyìí. Àwọn ọdẹ ni ó lè ṣiṣẹ́ yìí o. Kò sẹ́ni tó lè wọ̀. Mo sì ti wí just calm down. Mo sì ti wí fún mi tẹ́lẹ̀. Mo ti wí yìí. Àwí ìgbọ́ ló ń yọ yín lẹ́nu báyìí. Tí ẹ ti rí bí táwọn ìgbọ́ bá yẹ yín dé báyìí. Àfojú ní mo sì sọ fún yín tó. Mo sì kì í lẹ̀ tó. Tí ẹ rí bí táfojú ní bá yé rẹ̀ ké báyìí. Mo kì í lẹ̀ tó. What is the next thing now? Àwí fún ni kó tó dání. Ọgbà jákàdí ni. Hold on, Baba. This girl, she's our friend. You can't leave her. Bẹ́ẹ̀ rí bá ní ọwọ́ ìwo rẹ̀ ó lọ. Bẹ́ẹ̀ bá lè gbé gbèsè kan báyìí. Bẹ́ẹ̀ bá lè wọlé. Ó léwu. Ohun kan tó wá kúnlẹ̀ tá a ṣe báyìí. Ẹni sùúrù ẹ fara yín balẹ̀. Ohun kan péré báyìí ló kù tá a ṣe báyìí o. Ẹ wà jókòó ní. Ń wà lọ pa àwọn olóde wá. Mo sọ bẹ́ẹ̀ ní wọlé o. Ṣùgbọ́n lẹ́yìn táwọn olóde bá ṣètùtù. Tí gbogbo rẹ̀ sì tùbà tó tùṣẹ́ lẹ́lẹ̀tẹ̀ láwọn olóde wọlé o. Ó yẹ dúró ní wọn ò ní fẹ́ dé. Mo bọ̀. It's not the matter to cry now. It's the matter. Hold on. I know it's pain. Tèmi bá mi. Let's start praying. Yeah. Abiyamọ. Alábí má jò ṣẹ lórí ẹ̀. Olúwa bá mi bàjẹ́. Má jẹ́ mú bí alábí ràn òdì. Olúwa má jò ṣẹ lórí ẹ̀ o. Ẹ gbà mí o. Ibà! Ìbájágbá létí àwọn wọn lóde ọ̀run. Ìbátẹ ìwòsàn àwọn wọn lóde ayé. Kúrúkúrú ọgọ́gọ́ jẹmọ́lé ayé. Akàlàmàkò lọ́gọ́gọ́ jẹmọ́ ìtàsálẹ̀ lọ́rùn. Ẹ̀yà yẹ́ o! Ẹ̀yà yẹ́ o! Ẹ̀yà yẹ́ o! Orí bàbá fẹ́ mọ lójú àríran. Èyí bò bá ríran yóò máa wo bàìbàì ni. Ọjọ́ tá a bá ń wẹ̀jẹ̀ ní kọ́ni lára. Ọjọ́ tá a bá ti wẹ̀ kàn bàbá yìí ní kọ́ni lára. Ìyàwó ẹ̀ ń dájọ́ rẹ̀ kó sókè. Ẹ̀yin ẹ̀gùn mọ̀gàrígàlì. Ẹ̀yin àjọ̀nù burúkú. Ẹ̀yin ẹyẹ wúwú. Ẹ̀yin tí jẹ́rìí kòkìtà méjì òun wáyé òun. Ẹgbẹ́ra sọ kẹ́ ẹ wá jẹ́ wa ní òun tiwa. Tó ní iye ọmọ báyìí kì í gbọ́ báyìí jẹ́. Ẹ wá wò mí ṣé ẹgẹ́ yìí kìíní yìí. Ẹ ṣọ́ra yín o. Ẹ jẹ́ kó rí yín pé tá a bá tún wọ́n ní ayé sí yín lára tá a bá ṣojú mọ́. Mo mọ́ mi ayé yìí. Ẹ̀yin fojú mèdèmèsí. Ẹ ti forí dání àná. Ó sì ní dandan ká gbọ́.
pọ́n ta yín ẹ ti tọ́ka nírú mọ́lẹ̀ tọ́ka ó sì gé eyín jẹ ẹ wo bí o bí bá ti dùn ẹ mọ ọdún wọ̀nyí. ẹ bá dùn ẹ̀yìn ẹ dùn ẹ̀yìn. ìtò bá ṣe wọ̀nyí nínú yín jálajàla yóò kú bí kẹrin ògùn o. olórí ibú làwọn kìíní wọ̀nyí òòrí bá ti ń ṣojú pàkópàkó ẹ ṣọ́ra yóò ẹ jẹ́ kó rí yín ó gbé o. ẹ̀yin lẹ. mo wọ́n máa yé sí yín lára ẹ kọ́ dànù lẹ́yìn tẹ́ sọ́rí yín burú. sọ́rí yín burú ni. sọ́rí yín burú ni sọ́rí yín burú ni. ẹ ti pé ṣoṣo ó di dandan kẹ́ ẹ di ṣoṣo. bẹ́ẹ̀ni ẹ ti tọ́ka nírú mọ́lẹ̀ ó sì di dandan kọ́ka ó ṣan yín ẹ jẹ́ kó rí yín pé bí mo ṣe sọ fún yín. ṣẹ́gbọ́ ṣẹ́gbọ́ ètùtù tó yẹ ká sì ṣe lẹ́ni jẹ́ ká wá ṣe lọ́sàn-án gangan báyìí o. àmọ́ bá a bá fi lọ bá a bá fi dé. tí èmi ọ̀dẹ́gbèmí bí bá fi wọlé tí mo mọ̀ ohun jáde yín gbàgbọ́ kọ̀ọ̀kan lọ́wọ́ yín. wọ́n ní à ń gbàgbọ́ kọ̀ọ̀kan lọ́wọ́ rẹ̀ àtiwọ́n náà gbogbo yín lẹ́ ṣèkú bọ́ òkì yìí burú. ẹ wo bí akọ̀dí wọlé awo ni ẹlùdí yín sẹ́yìn ẹ mọ̀ sí. ẹ̀yin padà akọ̀dí sí wa. ẹkọ̀dí síbí akọ̀dí wọn ní ilé awo ni ó ní kíkiri wọn nílé alára àwọn dàmàlà wọn nílé àrẹsẹ wàyín ló kọ́kọ́ dé àlàrú wàyín ló kọ́kọ́ bẹ̀yìn wọlé alára wọn ní ara ni mí kí n má rà máyé lára ara ní mi kí n má ní òkàyé lára ó lọ ní tèmi o. èmi ní ojú aláwọ̀ mọ̀ wúwo ẹ̀fọ́ ọ̀dọ̀ aláwọ̀ kìnnìkìnnì àgbògbò òrìṣà àgbò amínimì máa mú ní lọ kàkàká mú ní mi ó mú ní lọ ìdí abẹ́rẹ́ àkùnjọ ayọ́yọ́ àwọn àwòrán tó láti. bẹ́ẹ̀ni gbogbo gidi ó bá ó ṣe láyé láyé ni wọ́n tó ti lọ. bẹ́ẹ̀ni. wọ́n ní kẹ́ sáré jáwọlé ayé ẹni yóò sáré wá jáwọlé ayé wọ́n ní kẹ́ sáré jáwọlé wọ ọ̀run ẹni yóò sáré wá jáwọlé wọ ọ̀run lórí àwọ̀ ayé nìyí àwọ̀ ọ̀run nìyí ẹ̀yin lẹ́yìn ṣe táyì lẹ́yìn ṣe tàgbẹ̀lẹ̀ méjì ọ̀run máa mẹ́yìn rẹ bọ̀bọ̀ òun bọ́ aṣọ òun bá fi jámọ́ olórí ikú pa ọ́ bá aṣọ òun bá fi jámọ́ olórí ikú pa ọ́. ó yá wọlé. ẹ ti gbà ṣọ̀ṣọ̀ lójú báyìí. Adéjọkẹ́. olórí ikú ọlọ́pàá ló nù yín. kò fẹ́ dà fún ọ ni. lẹ́yìn tẹ́ kó fẹ́ sọ̀fọ̀ sá. ṣọ́ra yín ẹ̀ ní tẹ́lẹ̀ pé. ṣẹ́gbọ́ ṣẹ́gbọ́. orí rẹ̀ bù. kí ni wí lẹ́yìn. ó fẹ́ gbàbọ̀ títí wa ìwọ kíwọ. a ti sọ fún yín pé ẹ ti forí jálẹ̀ àgbọ̀n àbí ṣe bẹ́ẹ̀ lọ́lọ́run. kọjá ṣèkú bọ wọ́n ṣe kátàkátà. àgbọ̀ngbà tẹ wọnú ìlú àgbọ̀ngbà tẹ wọlé bẹ́ẹ̀ ṣe mọ́ṣọ́lẹ̀ má jẹ́ àbí bẹ́ẹ̀ kọ́. gbogbo ẹ̀yàn tá a dé. wọ́n tù. yẹ́tù ẹ ti kọjá èyí. àbí bẹ́ẹ̀ kọ́ ẹ ti wá jó tẹ́ báyìí ẹ ti ṣe kí ni ẹ ti jó tẹ́ báyìí ẹ rí bàbá orí burúkú wàhálà ẹ gbọ́ ní báyìí ẹ pínra yín sí méjì
ọgbọ́n ẹ pera yín. Kí ni wí? Ó ṣe ìbò mi. Bọ́ọ̀ bá gbọ́n kọ́ èmi ò mọ̀ sọ̀rọ̀ àwọn kíní burúkú yìí ò ní gbọ́. Wọ́n mi Ọdẹ́wálé tó rà wà àtàwọn olójú kọ̀nàbọ̀ yìí ó kún wọn lẹ́yìn ẹ gbọ́wọ́ sọ̀rọ̀. Tó o lé mi pẹ̀lú àwọn olójú fẹ́ǹtò yìí ń kún wọn lẹ́yìn á gbowó òkè báyìí. Ọdẹ́bùnmi yóò wá ní ká tó máa lọ jẹ́ fún wọn kìlọ̀kìlọ̀ kan. Kí wọ́n lọ. Agbẹ́bí o ẹ tẹ́tí yín bẹ̀rẹ̀ jẹ́ ká fi gbéyàwó ọ̀rọ̀ jẹ́ nínú gbọ́ irú gbọ́ àwọn ọgúnmọ̀lẹ̀ tá à ń wọ̀ lọ yìí bí tó bá ṣe yánmayàmá nù yín orí burúkú ó ṣe o. Bẹ́ẹ̀ni. ẹ gbọ́dọ̀ pariwo. Bẹ́ẹ̀ni o. ẹ gbọ́dọ̀ ṣe ìbò. Bẹ́ẹ̀ni. àwọn ọgúnmọ̀lẹ̀ wọn ò gbé ìbò. gbẹgbẹ ìbò ní burúkú tẹ̀ ń sọ. ẹ bá sọ̀rọ̀ ògbó ní ẹ kú pín ni. ẹ kú pín. Kí la wí? Ẹ kú pín. Ó yá lẹ́yìn ẹgbàá báyìí. Ẹ gbà mí. Ẹ gbà mí. Adúró. Olùgbọ́bọ̀. Ó yá tẹ̀lé mi. Bàbá ẹ sọ̀rọ̀ ni. Kí ló fẹ́ kí n sọ? Arábìnrin ó mọ̀ pé aládìyẹ ti ń sin kọ̀lọ̀kọ̀lọ̀ fúnra ẹ̀ ní sẹ́wọ́ síbìlì sí i. Bàbá nítorí kí bìlísì má bàa bìlù òun náà ni mo ṣe tọ̀ yín wá. Arábìnrin. Àwọn àlá tí mò ń lá sí ọmọ yìí kò dára rárá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ̀ ní kò lọ mọ́. Ẹ̀rù ń bà mí. Arábìnrin wo mo ní o má fọwọ́ fọná nítorí kì í tù ní lára. Mo ní o má finá sórùlé torí yóò tàbálẹ̀ yóò tàbóko. Mo kì ọ́ nílọ̀ mo ní o má gbégi eléèrà kó má bàa géka àbámọ̀ jẹ. Gbọ́ késekése ló sì rí kàsàkàsà ń bọ̀ bàbá késekése nítorí ohun tó dá mi lójú tó tó àdá tí àwọn onílẹ̀ sì fi ń yé mi òun ni wípé òòṣà yóò ti máa yọ ọmọ náà lẹ́nu níbi tó bá wà. Gbogbo ẹni tó bá sì wà láyìíká rẹ̀ ló sọ wọn pa tán. Bàbá ẹ dákun ẹ gbà mí. Kódà bó ṣe nú orílẹ̀-èdè gan ló wà òòṣà ó pa gbogbo wọn tán. Bàbá ẹ dákun ẹ ṣàánú mi ẹ gbà mí ẹ má wò mí nírun ẹ jọ̀ọ́. Ọgbọ́n òdigi láìrókùn báwo sì rí gbá ẹgbẹ́ òṣè. Bàbá ẹ jọ̀ọ́ kí ni kí n ṣe ẹ jọ̀ọ́ ẹ gbà mí ẹ má wò mí nírun bàbá ẹ jọ̀ọ́. Bọ́bí òun ti fojú kó kúrò náà
ó sì dandan kí kò pa ọ́ lẹ́mi ọdẹ bùn mi ó ti kèsì wọ́n bí. lẹ́mi kú lóòrọ̀ kájà fún ọ èmi ọdẹ bùn mi lòún bá ṣeré ọmọdé lòún bá ṣeré gẹ́lẹ́ kẹ́nẹ́ wọ́n bí. Maleto! Iwájú mi. Adákẹ́. Láti lọ, kí ẹ ṣe ìbò, ó kì í yẹ, mo ní àgbọ̀dọ̀ ṣe ìbò. Ìkejì mi, ọjọ́ fún mi. Ẹ ti pé ṣoṣo, ọjọ́ fún mi, ẹ ti gbọ́dọ̀ fún mi. Àwọn òṣèlú ó ti pa. Ọjọ́ fún mi kú. Ẹ̀dàgẹ́, àwọn mi. Ọmọdé yóò mọ ògùn. Ìfẹ́ lẹ́bọ̀, tòní dájú tó gbá. Òun ní jẹ́ bálẹ̀ agbọ́n mi. Kọ̀ọ̀kan tó bá tó kọ̀ọ̀kan báyìí. Òun ní jẹ́ bálẹ̀ odò. Àwọn mi, bí Àjọkẹ́ àbíkílẹ̀ kó kọ̀ ọ̀rẹ́ yín. Bó bá fi lè jọ sí mi, bó bá yọ sí mi, nípa. Ọwọ́ wo? Jesus. Wọ́n ní àti fojoojúmọ́ sọ fún olókọ́dá àpẹ́kù, àti lọ́jọ́lọ́jọ́ olókọ́dá àpárùn àti kó àdàrù ẹgbẹ́ olùkọ́dá. Ojúbọ̀ ló jẹ́ káfíńtì kí n bọ̀ ọjà fún ọba jọ sí mi. Àjọ̀dá kí ló bá ṣe? Wọ́n mi tàbí wẹ́gẹ́ báyìí ló bóyá o. Àlàkọ́lẹ̀ òní ti gàjà jẹ́ ẹ̀rẹ́ Àjọkẹ́ yìí. Kúkú ló kú lónìí. Wọ́n mi lónìí ló kú. Wọ́n bójú àwọn màbó. Ẹ wo bó ti dúró bí The soldiers of the Lord must be holy. Kí ló dé tọ́mọ yóò gbé kọlu ẹ̀ látàtà? Ó sì mọ̀ pọ́kàn mi ò ní balẹ̀. Ìwọ Ọlọ́run ẹlẹ́dàá mi, má ṣàánú mi o. Ọmọ yìí gbé e. Mo bá dójú ẹ̀. Lọ́run, níbo lọmọ yìí wà báyìí ìwọ ẹlẹ́dàá mi? Kí ni kí n wá ṣe báyìí? Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ̀ ni mo pè. Gbogbo yìí tábí amọ́ ń ṣe mo ti ṣe lórí Àjọkẹ́ ìwọ ẹlẹ́dàá mi. Má má jẹ́ kó mọ ìlú ṣọ́kù mọ́ mi lójú jọ. Èmi ni mo dẹ̀ mọ ohun tójú mi rí. Mo gbàwẹ̀. Mo gbàdúrà títí. Ìrẹsì ayọ̀ ló mú mi nǹkan mi ṣe. Ìwọ ẹlẹ́dàá mi. Níbo ni mo mọ̀ tọmọ mi wà pàdé? Yorùbá mi dáàbò ẹ̀ bò ó. Àjọkẹ́.
Ọlọ́run máa ṣàánú ẹ̀, má máa jẹ́ ń sunkún ọmọ. Má jẹ́ ń fara gba àwẹ̀, má jẹ́ wọ́n bọ́ bàtọ̀ fún ẹ̀jẹ̀ mi. Òjò sájáde kúrò nínú kọ̀lọ̀fín wọn. Èyí nìran àwọn tó ń ṣàfẹ́rí rẹ̀ o, Ọlọ́run. The soldiers of the Lord must be holy. The soldiers of the Lord must walk in purity. The soldiers of the Lord must be holy. The soldiers of the Lord must walk in purity. The weapons of our warfare are not carnal. The weapons of our warfare are not carnal. But they are mighty through God, the pulling down of strongholds. Wait. Hey, have you come? Let's go. It's okay. It's okay, John. It's okay. Emmanuel, let him shout. Let him shout. Guys. Better you join us. Let him shout. What's wrong with you? You are soldier of Christ. Please don't blame me now. Don't blame yourself, please hold on. Let us calm down. The two others, you have lost them. Emmanuel, what's the way forward? What are we going to do? Wait, John, come calm. My life is important, though. My life is important. It's all right. The way out now. Are you not going out with that? It's okay. You want to say Adejoke? Are you sure you want to say Adejoke? You want to say fight? You better fight for your life. Fight for your life. Tell me it's okay. Better fight for your life. Tell me it's okay. It's alright. Everybody calm down. It's alright. I want you to calm down. Please listen to me. Listen to me. We are listening, no? Talk. God is in our midst. Just hold on. Okay, God will deliver us. It's okay. It's okay. It's alright. What do you like the one you know this thing? You did not want to hear this thing and hear me. What is wrong with you people? Is it until we lose another person? We can't. Is it until we lose another? It's impossible. It's impossible. What you need for Because now, listen, it's okay. I can't die. Guys, that is why Jesus Christ came to this world to come and die for our sins. It's the only solution for our life now. And don't be discouraged yourself. Please, brethren, we are soldiers for Christ. Don't be discouraged. Our weapon, it is not for this world. It's from God and the Spirit of God. We must bring that into care. Out! Yes. From this place. We will not lose any one of us. Yes. Just believe in me. Is that what you want? Yes. Okay, yes. Let's do. Yes. And God will help us. Amen. Let's move. Yeah, This place are move. The soldiers of the Lord must be holy. Nico Parade. Hey, the soldiers of the Lord must walk in purity. Ajoke.
AJ, please come out. Where are you? Come out. AJ! We are here. Waiting for you. I don't know, okay, please come out. AJ! AJ! Let's go. It's not enough for soldier to rest. Go guys to anywhere. When is me is in the battle. Because of enemy, we don't need to rest. Because we're on the battlefield. Yes. Why you want to rest? I don't go anywhere anymore. I don't go anywhere. Even soldiers sometimes they rest and no go. Let's just rest. No go. Where we are now. Where's the enemy? Where's the enemy? Because it's okay. Sit down. Let's go. We are going to see her. Is it because of our job class? We are going to see her. Eniola, are you not tired? Hey, come, let's rest. Because of you that I brought the suggestion also. Come and rest. Because John, it's okay. of someone. You know you are a soldier for Christ. Just rest and let's go, please. Rest and let's go. What do you are resting now? Manu, I want to drink water. I think I saw one river for there. Let me just drink water so that we have in this bush. In this bush, don't go to anywhere. Let's That that's true. It's dirty. I've not been drinking water since now. For this bush is dangerous. Don't worry now. Don't go to anywhere. Don't be scared. There's nothing that's going to happen. I'm going. Let me just go and drink water. Oh my God, Virgin, what time is doing? You are the one that said us to rest. I want to be going. Don't go where? Wait, if I drink the water, don't talk. If you are resting, let's rest. No wahala. For a child of God to be hugging. I want to stop it. Rest. You say that you want to rest. Let us rest. The soldiers of the Lord must be holy. The soldiers of the Lord must walk in purity. Èyí nìran àwọn tó ṣàfẹ́rí rẹ̀, Ọlọ́run Jákọ́bù. Ọlọ́run tó pọ̀ nígbà tágbára tó lè lágbára ni. Ọlọ́run tó ga ju gbogbo ayé lọ. Ẹ gbé orí yìí sí òkè. Ẹ̀yin lẹ̀kùn ayérayé kí a sì gbé yìí sókè. Kó bá ògo kó wọlé wá. At this point, are you hearing me? Are you hearing me clearly? Please hold on, listen to me. Don't argue with me, please. Are you hearing me clearly? Then why you? Guys, hold on. I want to go back. Back to the city. Seriously?
Yes. Are you want to go back? Yes. Yes, Chula, let's go. Go where? Emmanuel, what did you say? joking. You want to go back? Stop all people. Please, everybody listen to me. Don't argue with me. Yoruba so we pay. Please, at this point, I've told you, Emmanuel Ajibola, I am going back. Emmanuel, and nobody, no one of you can stop me. Something must be wrong with you. No, something must be wrong with you. Nothing is wrong with me. Emmanuel, are you possessed? Let me tell you, I cannot lose my life because of anybody. Wow! Yes, I love that. So you can't lose your life because of anybody. And Jesus lost his life because of you. Yeah. No problem. If you want to go, you can go. And anyone that want to live here to follow him now or never. If you want to follow him now. If you are not following him, let us stay. If you are going, keep going. You are free. It's okay, no problem. Guys, no problem. We'll see later. Bye. Emmanuel. I'm going. Something must be wrong somewhere. Something is wrong. Many for people. Soldiers. Hello, please. Let someone have courage, please. We need to move. We need to go. Let's leave this place. Please. We need to look for it, okay? And for the sake of Femi is dead. There's nowhere to be found, please. Femi. Please let me move. I'm going. No one can stop me. I'm going. Come back. You evil spirit. I bind you in the name of the Lord must be holy. The soldiers of the Lord must be holy. Tani yóò gorí òkè Olúwa lọ, ẹni tó lọ́wọ́ mímọ́, àyà funfun. Tani yóò dúró níbi mímọ́ rẹ̀, ọkàn rẹ̀ sókè sí asán ni. Èyí nìran àwọn tó ṣàfẹ́rí rẹ̀, Ọlọ́run Jákọ́bù. Ẹgbẹ́ orí yìí sí òkè, ilẹ̀kùn ayérayé, ká sì gbé yín sókè. Emmanuel! Jesus! Let's live here, please. Let's live here. Emmanuel, let's live here. Let's go. Emmanuel. Must be holy. The soldiers of the Lord must walk in purity. The soldiers of the Lord must be holy. Soldiers of the Lord must walk in purity. The weapons of our warfare Just go, you can't see by me. Can't see by you. Down of strongholds. Wọ́n fi ìbẹ̀rù bojo sájáde kúrò nínú kọ̀lọ̀kọ̀. The soldiers of the Lord must walk in righteousness. Keep Hey, go. Soldiers of the Lord must be holy. Soldiers of the Lord must be holy.
Talk, this is just before. Me, I don't like this. Oh God, who kill us? You kill us. Me, I don't. Kill us. Yeah, you see. Me. Mo mà dáràn. Ọlọ́mọ kan kú. Ọlọ́mọ mẹ́fà yè. Kí ni ká ti pe tèmi yìí sí? Ẹwà àtijọ́ tí mo ti ń pe fóònù Àjọkẹ́ tí ó gbé. Ọlọ́run máa ṣàánú mi o. Bóyá jẹ́ tún lọ. Mo sá ń gbìyànjú gbogbo agbára mi. Ìwọ Ọlọ́run. Ó ti ẹ̀ gbé e. Kí ló dé? Ṣó fi ṣèkà ní àbí kí ni kí n sọ? Ibi ó lọ ni n ò mọ̀. Ibo ni n wá sí? Gbogbo olúkálùkù ló ń wọ́ ọmọ ẹ̀ tó ń pọ́mọ ẹ̀ tó ń dá lóhùn. Ó wá jẹ́ mi nìkan ṣoṣo tí ò pé méjì lọ́wọ́ mi. Ìní níwájú. Ìwọ Ọlọ́run, má ṣàánú mi. Má má jẹ́ kí wàhálà mi já sásán lórí Àjọkẹ́. Nítorí ká máa jìyà. Bí wọ́n ṣe ń yá má jìyà lọ́fà. Ṣé tèmi ò ti wá ju ìyà lọ báyìí? Ọlọ́run, ojoojúmọ́ ni mo sọ pé kí n má fojú sunkún ọmọ. Gbogbo gbìyànjú mi báyìí ṣe kò ní já sásán báyìí. Kí ló kù tí ẹ̀ já sásán? Jẹ́ èrò mi lórí rẹ̀. Mo pè láyọ̀ tó lọ. Òun náà ní padà wà bá mi. Kí n fi fọwọ́ ara mi ṣe ra mi báyìí. Kí n ti mọ̀ kí n lóyún jẹ́ káàdì ìjẹun lọ. Ṣé ti dáràn báyìí? Gbogbo ibi tẹ́lẹ̀ dájọ́ kẹ́ bá wọ̀. Tó o bá sùn máa gbọ́. Ta ni yóò gorí òkè Olúwa lọ? Ẹni tó lọ́wọ́ mímọ́, àyà funfun. Má jẹ́ fojú sunkún ọmọ yìí. Ta ni yóò dúró níbi mímọ́ rẹ̀? Ẹni tí ó gbọ́kàn rẹ̀ sókè sí asán ni. Èyí nìran àwọn tó ṣàfẹ́rí rẹ̀, Ọlọ́run Jákọ́bù. Ẹ gbé orí yín sí òkè, ilẹ̀kùn ayérayé, ká sì gbé yín sókè. Kó bá ògo kó wọlé wá, kó wọlé wá, kó wọlé wá. Ọlọ́run tó pọ̀ nípa àtàgbára ni, Ọlọ́run tó rìn lórí òkun pupa. Alágbára ńlá nínú ọ̀run ṣògo ni, Ọlọ́run tó lè lágbára ni. Àyà yóò pa àjèjì ẹ̀mí wọ́n fi ìbẹ̀wò ìkojú sájáde kúrò nínú kọ́lọ́fín wọn. Èyí nìran àwọn tó ń ṣàfẹ́rí rẹ̀ o, Ọlọ́run. The soldiers of the Lord must be holy. The soldiers of the Lord must walk in purity. The soldiers of the Lord must be holy. Soldiers of the Lord must walk in purity. Weapons of our warfare are not carnal, are not carnal. The weapons of our warfare are not carnal. Hey, push on.
God Almighty, true God, the pulling down of strongholds. Àyà yóò pa àwọn àjèjì ẹ̀mí wọ́n fi ìbẹ̀rù bójó sájáde kúrò nínú kọ́lọ́fín wọn. The soldiers of the Lord must walk in righteousness. Keep our shadow. Hey, go. Soldiers of the Lord must be holy. Soldiers of the Lord must be holy. Ẹ̀mí mímọ́ kún mi fagbára, má jẹ́ kí Sátánì kú mí dànù bí èlùbọ́. Ẹ̀mí mímọ́ kún mi fagbára, ara kò lè ṣe o. Ẹ̀mí mímọ́ kún mi fagbára. Lord, we need your help. Ṣé kò tó bẹ́ẹ̀ ni? How many are we, guys? We are 10 in numbers. Tajo Wololoyi, and then now, where is Femi? Where is Enola? Emmanuel, even my own wife. Anything on plan to spend the rest of my life with Ajoke. Where is she? I really understand you. It's not good to be sober. I understand that we are 10 in number, but we are just few now. And I'm very sure that by the grace of God, we will go home happily. Just cool down, Mike. Just cool down. See, I can't live without him. I really understand you. See, I can't live without Adejoke. She's my life. I know. Just get into yourself. Just get into yourself. Don't act like I don't. I trust you can do it. It's okay. I trust you. When you are done, just come and meet us here. Adejoke, please. Adejoke, please. Adejoke, please. Please. Adejoke. Holy Ghost, my Ẹ̀mí mímọ́ kún mi fagbára, má jẹ́ kí Sátánì kú mí dànù bí èlùbọ́. Ẹ̀mí mímọ́ kún mi fagbára, ara kò lè ṣe o. Ẹ̀mí mímọ́ kún mi fagbára, má jẹ́ kí Sátánì kú mí dànù bí èlùbọ́. Ẹ̀mí mímọ́ kún mi fagbára, ara kò lè ṣe o. Soldiers of the Lord must be holy. People party. The soldiers of the Lord must walk in purity. The soldiers of the Lord must be holy. Ẹ̀mí mímọ́ kún mi fagbára, ara kò lè ṣe o. Ara kò lè ṣe o. Soldiers of the Lord must be holy. The soldiers of the Lord must walk in purity. The soldiers of the Lord must be holy. The soldiers of the Lord must walk in purity.
èyí nìran àwọn tó ṣàfẹ́rí rẹ̀ ọlọ́run Jákọ́bù. Ọlọ́run tó kù nígbà tágbára tó lè lágbára ni ọlọ́run tó ga ju gbogbo ayé lọ. Ẹgbẹ́ orí yìí sí òkè ẹ̀yin lẹ́kùn ayérayé kí a sì gbé yìí sókè. Kọ́ọ̀bù kọ́kọ́ wọlé wá kọ́ wọlé wá. At the mention of the name of Jesus, every knee must bow and every tongue confess that Jesus is Lord. Hey, Kabo Shadabona. Oh, Manina Kola Brandene Kata. Oh, Jesus is Lord. Na na de na de. Busha Chapala. Ediri. Ibo lo ti bọ̀. So ti ṣe tí mo rán ni. Iṣẹ́ wà là ń sísà kọ́ mo rán. Mo fún ilé máa pa ní díẹ̀. Èdè àrí kò mí o. Bàbá rán ọmọ ṣe bí ò bá dé lọ. Yóò tún padà lọ ni. Torí ọmọ ṣe dá kọ́jú òun sí. A tún rán padà. Ẹ̀mí mímọ́ kún mi fagbára, má jẹ́ kí Sátánì kú mí dẹ̀nu bí èlùbọ́. Ẹ̀mí mímọ́ kún mi fagbára, má jẹ́ kí Sátánì kú mí dẹ̀nu bí èlùbọ́. Ẹ̀mí mímọ́ kún mi fagbára, ara kò lè ṣe o. The success of any warfare depends on the soldiers as well as the captain. The Lord wins his victory through the willing cooperation of his soldiers. God's purposes today for the frustration of evil are safe in his hands, but he must have soldiers who are true to him, who will walk with him. He works out his great purpose in the world through the believers. However, Christian life is a warfare against a formidable enemy. In every warfare, there are two sides. You cannot fight unless there is an enemy to fight. In actual fact, our enemies are not people, not flesh and blood. Our enemies are matured in the great companies. They are described as the world, the flesh or sinful nature, and the devil. Never underestimate the power of these enemies. The soldiers of the Lord must walk in purity. Èyí nìran àwọn tó ṣàfẹ́rí rẹ̀ ọlọ́run Jákọ́bù. Ọlọ́run tó pọ̀ nípa àtagbára tó lè lágbára ni ọlọ́run tó ga ju gbogbo ayé lọ. Ẹgbẹ́ orí yìí sí òkè ẹ̀yin lẹ́kùn ayérayé kí a sì gbé yìí sókè. Kọ́ọ̀bù kọ́kọ́ wọlé wá kọ́ wọlé wá kọ́ wọlé wá. At the mention of the name of Jesus, every knee must bow and every tongue confess that Jesus is Lord.